Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ń gbọ́ ohun kàyéfì mo tó mú wá sí etí ìgbọ́ yín. Ó mọ̀ ní fọ́nrán kan tí máa lọ níwájú wájú bẹ́ẹ̀ tí mo yí kí mi mú wá fìyìn ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà. Ń wo ní orí fọ́nrán mo mú wá lórí ètò lónìí. Ń gbọ́ ìyẹn ará mi ìbéèrè ni màá kọ́ béèrè lọ́wọ́ yín. Ṣé mọ̀ yí ń bá yé ènìyàn tẹ́nìyàn bá béèrè mọ̀ ṣẹ̀ṣẹ̀ lálẹ́ Yorùbá. Mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà lẹ́yìn ọmọ Nàìjíríà pátápátá lẹ́yìn ọmọ ẹ̀yin ọmọ Yorùbá tàtà. Nípa fọ́nrán mo mú wá sí tí gbọ́ yín ni. Ṣé mọ̀ yí wọ́n ní bẹ́ẹ̀ nìyẹn bá tán abárọ̀bá wọ́n dẹ̀ yí àrọ̀bá bí yéè ní bàbá àtàn. Ǹjẹ́ ní lálẹ́ Yorùbá ìyẹn olólùfẹ́ mi ṣó tọ̀nà kó yà á máa mórí balẹ̀ fún ènìyàn tàbí kó yà á máa mórí balẹ̀ fọ́ba mìíràn lálẹ́ Yorùbá. Ń wo báwa náà bàbá kan ṣe fi bẹ́ẹ̀ dáyé bá gbogbo wọn aṣọ. Àmọ̀mọ̀ bá rọ̀bá o kí n dẹ̀ mọ́ gbàgbé yìí àrọ̀bá ní bàbá àtàn. Ǹjẹ́ ó tọ̀nà kó yà á máa forí balẹ̀ fún ènìyàn. Tẹ́ bá gbàgbé lálẹ́ Yorùbá ẹ má gbàgbé yìí ayé ọba bá lórí ohun gbogbo. Àbí ṣé tán bàbá rẹ̀ á ṣe bẹ́ẹ̀ ṣe pé gba ayé rẹ̀ nígbà ni. Ṣé bẹ́ẹ̀ náà ni wọ́n gbégbé ayé nìsan. Kí ó fa ohun tó jẹ́ kí ọba kó yé ìyá máa mórí balẹ̀ fún ènìyàn. Ń gbọ́ ìyẹn ará mi ń kọ́kọ́ dáhùn question ni sí àpò kọ́mẹ́ǹtì tó wà lábẹ́ ètò. Ìyìn náà bá mọ̀ bó ṣe tọ́nà lálẹ́ Yorùbá ń kọ́kọ́ kọ́mẹ́ǹtì rẹ̀ sí abẹ́ fọ́nrán mo mú wá. Ń wo ó sì kù sí bẹ́ẹ̀ bí yéé níbọn ró ń kọ́kọ́ dáhùn question náà ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà. Ó yá ẹ tó jẹ́ ká lọ sábàlá kejì bẹ́ẹ̀. Odidi first class ọba aládé ọba tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá bàbá dẹ̀ ṣe kí ni bàbá lọ kúnlẹ̀ níwájú emir ló tó fọ́nì ṣẹ́rí mo ti kọ́kọ́ rí fídíò yẹn bọ̀ mi ò gbàgbọ́ mo ní irọ́ ni kò kọ́ sílùú ọba tó gbajúmọ̀ tó báyìí ṣé àwọn ọba kan tiẹ̀ no èmi ò tí ì rí ọba kankan nílẹ̀ Yorùbá tó wá déwájú Ọ̀nìrìṣà tó wá kúnlẹ̀ ṣùgbọ́n mo tún rí nǹkan mi lónìí àwọn bàbá yìí dójú tì wá nílẹ̀ Yorùbá o ó ṣẹ̀ṣẹ̀ yé mi gan ni àwọn Yorùbá ti fira wọn wọlé gan mo ní fọ́nrán bí o kì í ṣe pé aláròsọ ni o kì í ṣaláròsọ o ẹmọ̀ tán bá sọ fún mi gan èmi gan mo lè dá òtù bọ̀ eléyìí live and direct ayé social media mọ̀ dá o ó jẹ́ á rí oríṣiríṣi àwọn àṣírí níta àbá tí mọ̀ kó ń ṣẹlẹ̀ odidi ọba first class ọba etí ara yín lẹ máa fi gbọ́ mi ò ní dáko yẹn kankan ó lágbára o bàbá sì kúnlẹ̀ wọ̀ níwájú emir mo wò ó mo tuntun wò mo rí lórí platform kan àwọn kan dìbéètì lórí ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn kan ní àmúmọ́ o lẹ́tọ́rà mi ní o lẹ́sà òkè kì í ṣe ọkàn jọra ni mo wá bẹ̀rẹ̀ sí ní ṣe research yẹn láti bẹ̀rẹ̀ yẹn fọ́nrán tí mo rí tí wọ́n play mo wá bẹ̀rẹ̀ sí ní gbọ́ fọ́nrán yẹn later mo wá gbọ́ tí wọ́n dárúkọ pé àwọn ọba àwọn náà wá kí bàbá wa ní o àṣà tiwa rèé níbi tá a wà yìí o náà fi kúnlẹ̀ níwájú yóò gbọ́rú ẹ̀ rí nǹkan ti ṣe ìran Yorùbá ti pẹ́ nǹkan ti ṣe wá abálájọ táwọn ẹ̀mí àwọn Fúlàní tó ṣe máa ń gùn wá gàràgàrà ọ̀rọ̀ ń tẹ̀sẹ̀ yé mi dáadáa ni ìṣẹ̀ṣẹ̀ yé mi dáadáa no let's be eléyìí sọ̀rọ̀ àwàdà o ẹ̀dùn ọ̀nà kí ló máa ń ṣe àwọn bàbá àwọn ọba yìí náà ṣé wọn mọ kò tọ́lọ́run fi wọ́n sí ni ṣé wọn mọ orí àpèrè orí ìtẹ́ tí wọ́n jókòó lé ṣé wọn mọ bó ṣe wúwo tó
bó ṣe important tó ni wọ́n fi lọ ń yẹ̀dí ara wọn níwájú ẹgbẹ́ ọba bí ẹlẹgbẹ́ wọn. ṣẹ́rù láfẹ́ ló ń bà wọ́n ni àbí ibi tí ipò àṣẹ tán dì mú àbí kò yé wọn. abálájọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kábíyèsí wọ́n ti sàṣẹnù lẹ̀ Yorùbá. Ó burú já ẹ̀yẹ yẹn. Bàbá sì kúnlẹ̀ wọ̀ ó ń rè náà. Ẹ má ní mò ń sọ̀sọ̀kúsọ fọ́nrán tó ń bẹ́ ń rí o. Ẹ lè rí dáadáa gan bì. Ṣé tí n bá fi fídíò yẹn ṣe é sìn ní tí mò ń sọ òye yìí. Bàbá kúnlẹ̀ wọ̀ wọ́n tún wá ń dákọ̀ wọn. Mo ní mo tún tún wò ṣé mò ń gẹ̀ẹ́tì àbí nǹkan mi ni mo rí ni. Ṣùgbọ́n mo wá kàn bá mi pé nǹkan mi nǹkan mo rí reality n tó ṣẹlẹ̀ ò ní mo rí. Ẹ má bínú ẹ̀yin èèyàn wa. Mo kí gbogbo yín káàbọ̀ káàkiri gbogbo ibi tẹ́ ti ń wò wá lórí gun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbà ńlá yìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá àtàtà. ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ara fọ́nrán mi sọ náà ni tí ń wò ni o ń gbọ́ ṣèṣe pé ọ̀rọ̀ tí bá bòmíràn yọ bẹ́ẹ̀ lálẹ́ Yorùbá ọ̀rọ̀ mọ̀mọ́ tí bá bòmí yọ kọ́lọ́run Elédùmarè kó mọ̀mọ́ ṣàánú fún wa lórílẹ̀‐èdè Nàìjíríà ni tó bá jẹ́ yìnbọn bàbá rẹ̀ á ṣe ọ̀nà tí wọ́n gbà tó fi jọba lálẹ́ Yorùbá nìyí ǹjẹ́ lè àforí balẹ̀ kwẹ́sàn mi béèrè lọ́wọ́ yín ni o ǹjẹ́ bó bá jẹ́ yìnbọn bàbá rẹ̀ á ṣe jọba lálẹ́ Yorùbá nígbà ayé rẹ̀ náà jọba nìsàn ìgbọ́n ǹjẹ́ lè àtúnforí balẹ̀ fẹ́ lómìíràn kẹ́nìyàn jọba pẹ̀lú adé lórí ìmọ̀ yìí a bá pè lórí ènìyàn fi tẹ̀lẹ̀ lálẹ́ Yorùbá ìwọ fọ́nrán sì kù síbẹ̀ o ìtàn yá gbọ́ kí n yá wo fọ́nrán gangan kí n yá wo fídíò fọ́nrán bẹ́ẹ̀ ó yá ǹjẹ́ a gbọ́. lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat ìyẹn náà ń bẹ́ẹ̀ àti ìdẹ̀yìn ìbéèrè táwọn èèyàn sì ń béèrè lọ́wọ́ gómìnà Ọ̀yọ́ nǹkan méjì tá a fẹ́ gbéyẹ̀wò nìyẹn o táwọn èèyàn ń béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn òbí àwọn ọmọ yẹn dà àwọn valid question ní o àwọn òbí àwọn ọmọ yẹn dà ọmọ mélòó gan ló kú mélòó ni picture àwọn ọmọ yẹn àárí picture wa àárí orúkọ wa àárí nǹkan kan o akẹ́sà ń gbọ́ wípé 35 ló kú ni 35 ló kú ni a fẹ́ mọ̀ káwọn òbí wọn kí wọ́n kó wọn jáde kí wọ́n interview wọn ilé ìwòsàn wo ni wọ́n kó wọn lọ nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ilé ìwòsàn wo ni wọ́n ti ascertain pé nítòótọ́ àwọn ọmọ yẹn ti kú dókítà wo ló ascertain pé àwọn ọmọ yẹn ti lọ gbogbo ìbéèrè yẹn ló ń dúró fún ìdáhùn báyìí dúró fún dáhùn lọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n jáde kí wọ́n wá sọ fún wa Monday táwọn wò wájú wa yìí Monday ọ̀túnla yìí náà ní lágbára Ọlọ́run ó wá Oríyọmí Hamzat àti Queen Naomi àti principal Ọlọ́run ó gbé wọn jáde orí òsì ní dìbì láṣẹ ìgbìmọ̀ rẹ̀ náà ẹjẹ́ akánlu sí àti débi iṣẹ́ wọ́n ní eégún tó bá ti jáde nǹkan àwọn bàbá wa sọnù wọ́n lé eégún tó bá ti jáde ó ti kú ọ̀la ìwò eléyìí ó wà lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ayé ti rí ṣùgbọ́n èmi ò ní dákọ̀ fúnra yín lẹ́mọ̀ dákọ̀ inú fọ́nrán yẹn ó kàn ti ẹ̀dá wọn dákọ̀ mẹ́ wọ́n ní bàbá láti ìlú báyìí ni wọ́n ti wá báwa ṣe máa ń ṣe nílùú tiwa rèé bàbá bá kúnlẹ̀ wò á kún ní Olúwa o ọlọ́run ṣàánú wa o wọn bàbá yìí wọ́n ń yẹ̀yẹ́ wa ṣùgbọ́n èèyàn wa lórí ìkànnì lónìí màá tọrọ nǹkan kan lọ́wọ́ yín kí sì ni mo fẹ́ tọrọ lọ́wọ́ yín ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ overreact ẹ má jẹ́ gbé àwọn bàbá yìí ṣépè ẹ jọ̀ọ́ bínú bá ṣe bí iye tó yẹn ẹ má jẹ́ react bẹ́ẹ̀ tó náà bàbá ní bàbá wo dídùn fún a máa rọra kéegun ẹ get ẹ má jẹ́ ṣépè ẹ mọ̀ pé lórí ìkànnì àyè ṣépè ẹ má jẹ́ abú wọn jùbọ̀ ẹ já sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ láì bú wọn a lè sọ̀rọ̀ láì ṣépè ẹ get tí point nǹkan tá a fẹ́ kí ó délé tó fẹ́ kó dọ́dọ̀ àwọn èèyàn nígbà tó fẹ́ kó dọ́dọ̀ bàbá yẹn tí ó dọ́dọ̀ wọn ẹjá bẹ̀rẹ̀ báyìí ẹjá ń gbé fọ́nrán sí ṣùgbọ́n ariwo pọ̀ nù fọ́nrán yẹn ṣùgbọ́n tẹ bá list èyí tẹ bá ní earpiece ẹ lè lo earpiece cheget tẹ bá lo earpiece ẹ máa gbọ́rọ̀ yẹn dáadáa pé èmi ti gbọ́ tẹ bá dẹ̀ list dáadáa náà kò sí bó ṣe kíní tó ẹ máa gbórúkọ òlú yẹn
ẹ máa gbórúkọ ọba ń bẹ̀ ẹ sì rí bàbá náà kan kúnlẹ̀ wò ìtẹ̀yìn tẹ́ bá kẹ̀lẹ̀ tí ń wò ẹ ti mọ̀ lótó ti máa dárúkọ gbogbo ẹ̀ kò sí tó ṣe tó sí níbi tó wà lórí táàrí ni and reality dẹ̀ ni kì í ṣe pa wá blackmail àbá wá sọ tó ju wa ò tó tí íńtánẹ́ẹ̀tì gbé wá táàrí tí wọ́n kámẹ́rà tó live ẹ̀wò ẹ má kẹ̀tẹ̀ jẹ́ orojọ́ pọ̀ fọ́nrán rẹ̀ ẹ̀yẹ ìyàn. Ṣé fi wọn láwọn kábíyèsí ni wọ́n ayẹyẹ kan ṣẹlẹ̀ ṣé lánàá náà yes lánàá ni nílùú Ìlọrin wọ́n ní àfáà àgbàlú Ìlọrin bóyá mufti Ìlọrin àfáà oníkíjìpá ọmọ wọn bóyá ọkùnrin àbúgbò ìrìn tí ẹmọ wọn ló fẹ́ ọmọ emir Ìlọrin. Mo ti rí oríṣiríṣi àwọn pictures ẹgẹ́t mo ti rí oríṣiríṣi àwọn pictures now kí wá ló ṣẹlẹ̀ kì í ṣàwọn nìkan lọ bá ilẹ̀ Yorùbá tó lọ wọ́n pọ̀ tí wọ́n jọ ya fọ́tò lóríṣiríṣi ṣùgbọ́n tó wà ńbẹ̀ ni wípé àwọn nìkan la rí nínú àwọn bàbá tó lọ yìí àwọn nìkan la rí tí wọ́n kúnlẹ̀ síwájú emir ìlú Ìlọrin nígbà tí wọ́n fẹ́ kí emir alàgbà kàtíkàtí ẹ̀jọ́ tó jẹ́ ọmọ Yorùbá tòótọ́ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ òṣèlú ibi táwọn lójúkọ ìkọ́ yàtọ̀ ṣùgbọ́n bàbá yìí ní ayọ̀ jẹ́ níyì wọ́n wà lórí fi Yorùbá àtàtàjọ àbáyẹ̀wò anything tó bàbá yẹn ò fi ṣeré àwọn ló wá post tí mi ò fẹ́ dẹ́ mo wá bẹ̀rẹ̀ sí ní wo fọ́nrán yẹn dáadáa mo dáadáa àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní kọ́mẹ̀ntì lórí ẹ̀ pé àwọn ọ̀fẹ́ no àwọn kọ́ yìí o nẹ́tíwọ̀kì ni ẹ má jà ẹjọ́ jí wa lọ́wọ́ now láwọn yẹn sáà ń kọ́mẹ́ àwọn yẹn kọ́ nǹkan àgbẹ̀ àwọn ní ṣe bọ́ ń bẹ lọrin lánàá tí wọ́n ń ṣe ìgbéyàwó àfáà àgbà lọrin níbẹ̀ ni mo lóríṣiríṣi àwọn ọba even mo láwọn pictures mi tí màá post síbí tó confam ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀ sì tún gbórúkọ wọn bí live and direct wọ́n ní ọba wa láti ìlú ẹ̀rẹ́ ẹjẹ́ play bí ẹyẹ yẹn ẹ farabalẹ̀ dáadáa o kẹ́lì gbọ́ orúkọ wọn mì ìgbà tí wọ́n wẹ́kọ̀ wọn tí wọ́n kúnlẹ̀ wò síwájú ẹ̀mí àlọ́rin orin. ẹ bá farabalẹ̀ ẹ gbọ́. Ọ̀rẹ́ ẹ̀kú kábíyèsí ọba wa ti ní ọbẹ̀ ní ẹ káàbọ̀ sílé àfá àgbàṣẹ́ wàhálì mi àṣà wa ní àṣà lọ́dún ọ̀rẹ́ ẹ̀kú kábíyèsí ọba wa ti ní ọbẹ̀ ní ẹ káàbọ̀ sílé àfá àgbàṣẹ́ wàhálì mi àṣà wa ní àṣà lọ́dún. Wọ́n láwọn ṣe kí ni àwọn kí kábíyèsí ọba tìlú Ẹdẹ tìmí tìlú Ẹdẹ àwọn ni
ẹjọ́ náà ìgbà wo lọ̀rọ̀ wá dà báyìí náà? ṣé àwọn bàbá yìí ṣé gbogbo nǹkan tó yẹ ká mọ̀ nípa àṣà Yorùbá ṣé wọ́n mọ̀ gan kí wọ́n tó máa yàn wọ́n pé ẹni tá a fẹ́ fi jọba rí àbí ẹni tí ó bá ti lówó jù náà? No, ẹ get àkókò ti tó tá a gbọ́dọ̀ mọ béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ara wa. ẹ̀yin tẹ́ ẹ jọmọ̀ ìlú Ẹdẹ tàbí tẹ́ wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun, mo mọ̀ wípé bàbá yìí, bàbá kábíyèsí ọba tìmí ìlú Ẹdẹ first class ọba náà máa jẹ́, torí ìlú Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun ipò nílẹ̀ Yorùbá àwọn ìlú àbáláyé àwọn ìlú Ẹdẹ automatically tá a bá ní ká wò dáadáa tìmí àgbàlẹ̀ tẹ́dẹ̀ yìí first class náà máa jẹ́. Now kí wá ló lè fà á ìṣàbàbà kí wọ́n dúró káwọn akúnlẹ̀ síwá? èmi ò tí ì rí gbogbo ọba alẹ̀ Yorùbá, ṣùgbọ́n kí ló máa ń ṣẹlẹ̀ tó jẹ́ pé káwọn ọba yìí ó yẹ dókò ọ̀dọ̀ àwọn Fúlàní lọ́hùn, wọ́n dókè Ọya lọ́hùn, wọ́n wá débẹ̀ respect tí wọ́n ò fún olórí aládé nílẹ̀ Yorùbá òun ni wọ́n lọ́mọ ń fún wọn lọ́hùn. ṣé ẹ̀rù ló ń bà wọ́n ni àbí kí ló ń ṣẹlẹ̀? ṣé eléyìí ṣe ìdójútì ńlá fún àwa ìran Yorùbá? abálájọ táwọn Fúlàní tí wọn ò ṣe kàwá kún. mo rántí ìgbà kan ìjọdún tó kọjá náà kọ́ nìyẹn, tí ò bá ṣe early last year ajẹ́ late 2023, wọ́n ní bàbá yìí, bàbá Tìmì Ẹdẹ yìí náà ni wọ́n ní former minister of interior Dambasao yẹn is one of the former minister lábẹ́ ìjọba Buhari. Dambasao ni wọ́n náà fẹ́ fi máa yẹn náà jẹ oyè nílùú Ẹdẹ tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ mo rántí àwọn ètò tá a ṣe ń gbà yẹn, kódà tí n bá lọ wo orí channel mi tí mo wò dáadáa màá sì rí gbogbo picture yẹn tí màá gbé wá sí kàfẹ́ yìí. kí ló dé? kí ló ń sàwọn bàbá yìí? ṣé wọ́n ti gbàgbé ipò tó lódùmarè fi wọ́n sí ni? àbí òye ipò tí ọba adẹ́dà tó fi wọ́n sí kò yé wọn? nígbà táwọn bàbá tiwa táwọn wò wájú pé àwọn kábíyèsí o tẹ́ déwájú wọn tẹ́ bá búrúburú, ànígbà tẹ́mi wà kékeré táwa ń dàgbà ẹ lè rí ọba aládé ẹni àwọ̀ èmi àkàtì ẹ̀ máa rò pé bóyá ọ̀run náà ti wá ní, tí ìbá sì pàtàkì náà wà ń dàgbà táwa ń rí wọn tó wá ní pé ìgbà tójú ti wá láàyè jẹ́ pé ẹni pàtí ẹ máa ráwọn ọba wa ń bẹ̀. láyé ìgbà tẹ́mi sọ yìí ẹ lè rọ́bà ẹ lè rí wọn pàtí, wọ́n sì lè wá ilẹ̀ máa rí wọn tí wọ́n máa jáde tà. ṣùgbọ́n bà nínú jẹ́ àwọn táwa ń wò pé àwọn bàbá wa rèé tá à ń bu ọlá fún, tá à ń pọ́n lé, tá à tó bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ àbùkù sí wọn, tá à tó bẹ́ẹ̀ ká rí wọn fín, àwọn ni wọ́n wá lọ sáwọn ìlú míì ni wọ́n wá lọ ṣe sáfẹ́ sọ pé ṣé ìṣe wọn fi ọmọ bọ́ọ̀lẹ̀ báyìí. nígbà tí àwọn bàbá lọ kúnlẹ̀ síwájú ọba ẹgbẹ́ wọn, odidi ọba ìlú Ẹdẹ, ó jọ mí lójú o. ẹ̀yin ọmọ ìlú Ẹdẹ míì wá láti wá tàbùkù, ṣùgbọ́n tá a bá rí gbogbo àwọn orú nǹkan báyìí we have to talk about it. abálájọ tí wọ́n ṣe kàwákún, abálájọ gùn wá gàràgàrà, wọ́n gùn wá gàràgàrà. ẹ̀yin ẹ̀wò gbàtà rẹ̀ ààrẹ Muhammadu Buhari tí wọ́n ṣèjọba, ẹwà àwọn Fúlàní Yorùbá láti báyìí tí a ṣètò lórí ẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ní wọ́n mú àwọn Boko Haram kan, wọ́n mú àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram nípínlẹ̀ Ọ̀ṣun. àníkẹ́ bá dé àwọn ọ̀nà lẹ́sà yẹn, gbogbo àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀ wa góòlì ẹ máa rí wọn bẹ̀, wọ́n ń wà ẹ wá máa ronú pé bóò ló ṣe jẹ́ àwọn àtọ̀húnrìn wa ní wá wá góòdì wa ni wọ́n wá wọ àwọn nǹkan àlùmọ́nì ilẹ̀ tiwa.
níbi tá a sì ti láwọn ọba aládé ṣé kìí sàn bàbá yìí náà ló fún wọn láyé? ìdí ni ẹ̀dẹ́ ṣe rí wọn tí wọ́n máa fọwọ́ gbáyà níwájú wa tí wọ́n ń tẹ̀ wá bàṣàbàṣà tí wọ́n ń rìn wá gàràgàrà. ẹ̀yin ẹ̀ wá wò ṣé lè yóò bàṣà àti ṣe jẹ́ báyìí? No, let's be sincere with ourselves. ṣé tá a rí àwọn bàbá tiwa táwọn láàfin tá a dọ̀bálẹ̀ tá a pa burúkú pé kábíyèsí o, àwọn náà ni wọ́n tún wá lọ sí kábíyèsí fẹ́ lómi. Ó bà nínú jẹ́ pọ̀, ó bà nínú jẹ́. Ó bà nínú jẹ́ pọ̀. ẹ̀yin ọmọ ìlú Ẹdẹ bí mo ti sọ síwájú, mi ì wá láti wá tàbùkù yín, mi ò wá ó lẹ̀ ń wò yìí, ó lẹ̀ ń wò yìí, ó lẹ̀ ń wò yìí tí wọ́n àndán sí ẹ̀ tí wọ́n ń sọ pé tìmí Ẹdẹ ní o, wọ́n wá kí àwọn bàbá àwọn ní o, àṣà àtàwọn nìyẹn o. Ẹgẹ́t báwọn ṣe wọ́n ń ṣe nílùú tàwọn nìyẹn, tọ́ba bùnmí ìbá wá ó gbọ́dọ̀ forí balẹ̀ fọba tàwọn láti nílẹ̀. Ọ̀rẹ́ ẹ̀kú kábíyèsí ọba wa ti ní ọbẹ̀ ni ẹ káàbọ̀ sílé àfàgbà ṣẹ̀wọ̀ Álímì. Àṣà wa ní àṣà lọ́dún. Àmọ́jọ kọ́lá sọ tẹ́lẹ̀ sí wàá. Ẹ̀dùn ní máa wọ́n kẹ́ni tó fà á bá rẹ̀ sí. Ọba wa ti ní ọba Ẹdẹ. Ìpínlẹ̀ sàgbọ́n sọ, àbí àbọ̀fẹ́ sọ pé àìlélé. Ok, ẹjẹ́ tó fún láwọn ọ̀dọ́ kan, ẹjẹ́ fún láwọn pítọ̀ kan tí mo rẹ̀ fún ìjọba ìlú. Ó wá ṣẹ̀ṣẹ̀ yé mi ní ìdí tí wọ́n fi ń gún gbogbo àwọn àdán Yorùbá tí wọ́n ń gùn wá gàràgàrà. Àwọn bàbá wa wọ́n pọ́nra wọn lé. Kí ni mo sọ? Mélòó lẹ ti rí inú àwọn ọba aládé ilẹ̀ Yorùbá tó wá déwájú Ọ̀nìrìṣà tí wọ́n wá lọ bá rúgbúrúgbú níwájú Ọ̀nìrìṣà pé kábíyèsí o, àwọn rèé, kábíyèsí o, máa fi píkṣọ̀ wọ̀nyí tẹ́ fi mọ̀ wípé àwọn Yorùbá ọ̀nà wa jìn, ìta gbọ́dọ̀ ṣàfẹ́ ìjà ara wa kákàn tí ẹ̀ gbára wa kú ní ojú tí nínú kí ni mo fẹ́ pè é nínú ká wọ́n tún wá lọ ń bàbá Ẹdẹ yìí náà first class ni wọ́n. Now kí wá ló wá máa fà á àwọn ìyá ara wa ẹ̀mọ̀ tó wáyé pé wájú Ọ̀nìrìṣà kan tí ẹ̀ náà ti kúnlẹ̀ báyìí tí wọ́n pè é àní àrà náà nítorí ẹ̀kan ṣe ni wọ́n ṣe, wọ́n bọ̀wọ̀ fún bàbá ni, ṣùgbọ́n àwọn ò lè ṣe yẹn. kẹ́ lè mọ̀ wípé nǹkan ń ṣe wá o, nǹkan kọ́lọ̀ kó gba àwa àrán Yorùbá ni o, nǹkan ti ṣẹlẹ̀ ìpè tí ń wọlé, ẹ má bínú, màá bẹ̀rẹ̀ sí ní gbé ìpè àbí nígbà táwọn bàbá tó bá rí dínkù ara wọn dé lẹ́rù yìí, àbẹ́ ẹ̀gbọ́n mi, kí wá lẹ́wà ní káwọn ará àta, ojú wo lẹ́ní káwọn ará àta fi mọ́ wù wọn, ojú wo lẹ́ní káwọn ẹ̀yà yòókù, ojú wo lẹ́ní káwọn ẹ̀yà Ìgbò kí ó fi wà, àwọn ẹ̀yà tó kù Nàìjíríà bóò lẹ́ṣẹ̀ rò kán máa gbé wa. Ó ti ní lójú. Hello ma. Yes ma. Ẹ kalẹ́ ma. Yes ma. Ẹ pẹ̀lẹ́ sà. Yes ma. Nígbà tá ẹ sọ pé ọba ń dọ̀bálẹ̀ fún ọba Ìlọrin, ṣé Bádébóyè gbọ́ sí ó kọ́ tẹ ọba lórí tó lòun fún ní lẹ́sìn àti bẹ́ẹ̀kọ́? Ṣé bí ló gbé wáyé láti ọba tọ́jú ọjà ní wọ́n dìde gbogbo ọba? Ẹ dìde ẹ jókòó. Tó tí wọ́n máa sọ fún wọn tó bá wọn ṣe é ṣe nílùú àwọn nìyẹn. Tọ́ba náà dẹ̀ bọ̀ sí fún ibi tó dọ̀bálẹ̀ òwò. They have no respect for Yoruba people. I'm telling you the fact.
If Ọba can stoop so low, èwo lọ́ba, àwọn alátẹ̀míjẹ kan ní wọ́n máa bù wọn ni, alátẹ̀míjẹ ni wọ́n. Ẹ má jà bú wọn. Ọlọ́run lè dà jà bú wọn. Ìgbàgbọ́ ìgbóyà kí ló ń yàn wọ́n, ìfá kọ́ ló ń yàn wọ́n. Ẹ bá lọ́wọ́ nísìn, ẹ lọ jọba. Ohun tó ti wọ́n ọmọ Igbo, ẹ pàdé mi o, I'm not a prejudice, I'm not a discriminating o, please o. Tó ti mú wọn tó bá ti lówó lọ́wọ́ tó bá dé náà Èkó nísìn Èkó gbàgbé sọ̀rọ̀ yìí, wọ́n máa wá òye kan fún wọn ni. So what are you talking about? Ṣé àwọn lè wá sí Èkó, wọ́n lè wá sí ìlú ilẹ̀ Yorùbá? Káwọn ní kan ṣe bẹ́ẹ̀ ni. Ọba tọ́lọ̀ bá dẹ̀ fi ẹ̀ tó máa wá sí ìlú Èkó. Wọ́n ní kó dọ̀bálẹ̀ fọba, àwọn dọ̀bálẹ̀ fọba. Of course, you will not do that. Because àwọn ọba wọn respect ara wọn. Àwọn ọba yẹ àtijọ́ bẹ ṣe sọ. Mi ìkírí èmi ò rí wọn rí. Èmi náà kéré nínú ayé. Òun kì í lè jọmọdé, òun ṣọmọdé. You understand? Àkírí ọba kọ́kọ́ máa jáde káàkiri kó máa ṣe. Ẹ̀rú ọmọ bàyí ni tẹ́lá gbúra àwọn ọba. Ẹ̀rú ọmọ bàyí ni tẹ́lá lọ́ba kan wọ̀ bí kan. Ẹ̀rú ọmọ bàyí ni. Àbí? Àwọn ọba ilé àtijọ́ wọ́n máa pàṣẹ fún yín ni. Ẹ jókòó ni, ẹ máa jókòó ni. Ta ló fẹ́ wọ fọ́nrán ìjọba lọ́kọ̀ ó ṣe fẹ́ lọ jalè tí ọ̀kan máa ṣe. Ó kún tó ṣẹ̀ṣẹ̀ kan sí yára kí àti ẹ̀rù program alẹ́ ìwọ̀kùnjẹ̀ ẹ̀ka àti ẹ̀bá wọn dáṣọ́ wọn ìjáre kó máa ṣe ra wọn káàkiri. Wọ́n ń jí ọba gbé. Táwọn ọba ilé àtijọ́ lọ fẹ́ jí gbé ni. Àwọn ẹ̀rù jẹ̀jẹ̀. Àwọn igbákejì òrìṣà ìyẹn tó kó nǹkan tó wà lára wọn fún ọ̀gẹ́ ìfojúre láti ló fẹ́ gbé wọn. Màá sáré fún yín ní sórí kan kí ṣe sórí ó lè ṣẹlẹ̀ life and direct ni. Àwọn ọba ayé àtijọ́ yẹn lẹ́bi kan wà ní England ó wá jẹ́ ọ̀rẹ́ àwọn olórí ó wá lọ síbi wà lọ jalè wọ́n ṣe ṣépè fún nìyẹn Díọlá fún mo sọ fún yín Díọlá ṣùgbọ́n fá ṣùgbọ́n po. Tẹ́bá wọ palace ọba kan nísìn tẹ́bá lọ gbé tí wọ́n gbé kò sí tó fẹ́ ṣe ìbọ̀dì ẹgbà tí mo sọ fún yín. Tẹ́bá ń bọ̀ sí ìṣọ̀kan kò sí tó fẹ́ ṣe wọ́n jẹ́. Kò ságbára mọ́. Àwọn ọba yà jẹ́ ọmọ tí ẹ ń kà. Mo ní kò ságbára mọ́. Àwọn ọba nígbà tí ẹ pé ọ̀sọ̀lẹ̀ tí káwọn ọ̀sọ̀lẹ̀ tó wà tẹ̀. Ọmọ Yorùbá fún bẹ́ẹ̀ lè ní tó ti ẹni. Láyé àtijọ́, wọ́n máa ń da fáàní. Wọ́n máa da ìfáàní. Ẹ̀wọ̀n tó bẹ̀rẹ̀ lọ́yọ̀ọ́ sí ìjà ti fẹ́ bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni, àti gbóríṣiríṣi. Àwọn tó bá já sọ wípé òye pé ìjà ti bẹ̀rẹ̀ ni. Wọ́n ní àwọn tó bá já sọ wípé ìsákọ́lóyàn, àwọn kọ́ làwọn mú síbẹ̀, àwọn kọ́ làwọn yàn. Pé Ṣèyí Mákindé òun ló yàn síbẹ̀. Ìgbà tí ẹ pé ìjọba ló yan ọba nísìn torí tó fẹ́ jẹ tí ò jẹ́ fọ́ ọgbọ́n. Tó o kó ṣe wà nìyẹn eléyìí ní result meeting ṣé bá àwọn Farouk àwọn Philip àwọn ṣe ọmọ ọba obìnrin ọmọ ọba Ìlọrin yẹn obìnrin òun ló fẹ́ ọmọ Oníkìjìpá ọkùnrin. Then ọmọ ìyàwó méjì náà tó papọ̀ tẹ̀gbọ́ntàbúrò ni wọn. Then ọmọ obìnrin Farouk ó fẹ́ àwọn Mayan tó ti yẹ. Tó o eléyìí ò jù kò jẹ́ tuntun. Tó kú pásọ̀ bá ti bọ́ba tó ti là ń fà tó ti là ní àbàrá lórí tó lòun kú rè fún. Kí làwọn sọ? Pásọ̀ sọ́ba. Understand? Pásọ̀ sí ọba. Ọba sọjọ́ sí ọba. Ẹ dìde, ẹ jókòó. Dìde tó bọ́ sáré dìde. Bọ̀bọ̀ ṣé bí bá ṣe wá máa wò rè tí wọ́n bá gbogbo àṣà wa jẹ́ ṣé bá ṣe máa wò náà rẹ̀. Kí la fẹ́ ṣe é sè? Kí làwọn ọmọ wa fẹ́ dé bá? Kò sí nǹkan tó fẹ́ dé bá. Number one, Nigeria is not existing. Ìlú jáde sí lè sọ̀rọ̀ ṣé kọ́ńtọ́kọ́ ṣe pé ẹ̀jẹ̀ bá ti sọ̀rọ̀ against wọn kó máa lọ mú wọn. Àbẹ́ẹ̀kọ́ ẹ̀jẹ̀ bá ti sọ̀rọ̀ against ìjọba Nàìjíríà kọ́ máa lọ mú wọn ni kọ́ máa lọ sí wọn bó ṣe wù wọ́n kọ́ máa lọ fojú wọn ṣọṣẹ́ tó oníkàlùkù náà sákàlà fẹ́ ní ẹ̀yìn olóòtú tó wá máa wọn kọ́ máa lọ sí wọn mọ́bì kan ni ṣèdá kíndà ń kọ̀ ó lè má jáde ilẹ̀ olóòtú
máa jẹ́ kí wọ́n sọ fún gbẹ́dì ẹ̀ tí ò gbẹ́dì ẹ̀ tó ọmọ ẹ̀ ló 15 years. Wọ́n lè dé tẹ́lẹ̀ ní jẹ́tù náà fẹ́fẹ́ ìfẹ̀sìn. Tó o kí ni ewu jáde araba ní bàbá? Ẹ ṣe mà. Alábàlàbà ẹ̀ tó yọ náà. Ẹ ṣe mà. Gbogbo wọn yẹn wọ́n honestly. Ọba tí ò lè pàṣẹ fún Boko Haram. Àwọn ọba ilé àtijọ́ yẹn ẹ lè gbé nǹkan sókè pẹ̀fẹ́ yìí fún abẹ́fẹ́ gún ẹ̀ tó bẹ̀. Ààrẹ ọmọ kápá nǹkan ayé àtijọ́ ó máa fọ́ orí kan máa fi kan sílẹ̀ ni. Tí wọ́n fẹ́ jáde gan tí ẹ̀ lè dúró lò. Ó ga gbogbo ẹ̀. Àwọn eégún ayé àtijọ́ yẹn gbogbo wọn wà. Eégún kan wà nígbà tó ń fi àgbo orúkọ eégún yẹn ní agbára tó gbogbo wọn wà. Ohun tó ṣẹlẹ̀ sí Nàìjíríà ṣé kí wọ́n máa sọ pé alóògùn anígbà láwọn àṣelò fún àwọn Boko Haram ní àṣelò akẹ́kẹ́ Nàìjíríà kó lọ sókè. Ṣé ẹ lè sáàgbé tí mò ń sọ? Ó yẹ mi. Ó yẹ káwọn náà ṣe fún alágbára ẹ̀kọ́ Yorùbá ni wọ́n nà. Yes, ọmọ Yorùbá pọ́nbélé nígbà I will repeat myself again. Ọmọ Yorùbá pọ́nbélé ní. So ètò wọn ṣe ní ìjẹta tí jẹun yẹn kò tó ìwé níjọ I think it was on Friday also. Ó dẹ̀ pa àná ni. Kò jọ bí lójú. Wípé ọba Èkó ọba Ẹ̀dẹ̀. It's not new to me. Ó tún máa bí ìsìtẹ̀ ọlọ́rí pásọ̀ ó lóun ṣàdúrà kọba ó gbọ́ ọ lórí. Ọba sọjọ́ lọ́dọ̀ àwọn oníkọ́ dìde wọ́n dìde. Ṣé lè wá jẹ tuntun? Ọ̀rọ̀ ńlá lẹ sọ. Ẹ̀mí ṣe ti di ìgbàrọ̀ náà. Àmín. Àgbọ̀n náà máa gbogbo wa. Àmín. Yes ma, ẹ ṣe mà. Ó ga o. Ẹ dìde. Mi ò gbọ́rú ẹ̀rí. Ó lágbára o. Ó lágbára gidi ni o. Ẹ dìde. Ẹ jókòó. Láwọn ọba. Ẹ má bínú òun bá ọ. Ẹ̀yin náà bó la ṣe bára ẹ̀yin èèyàn kí wá la fẹ́ ṣe báyìí? Ṣé bá ṣe wòran tí wọ́n bà gbogbo ìjọmọlúàbí wa tí wọ́n bàjẹ́ rè? Ṣé bá ṣe náà wòran rèé? Ṣé kò sí nǹkan kan táwọn ọmọ Yorùbá gidi àwọn ọmọ Yorùbá àtàtà tá a máa ṣe ni? Torí ìgbà tí gbogbo ẹ̀ rí báyìí àwọn ọmọ tí ìwà ìbá bí kí náà fẹ́ dé bá? Kí ni wọ́n fẹ́ dé bá pẹ̀lú gbogbo tó ń ṣẹlẹ̀ yìí? Tọ́ba Aládékúnlẹ̀ wọ̀ ẹ̀rú bà mí o. Ẹ bá wa ṣe àìpẹ́. Ìyẹn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ń gbọ́ bí fọ́nrán ṣe lọ náà ní ṣe wò ó ń gbọ́ ṣé bọ́n ṣe ṣe lálẹ́ Yorùbá nìyí ṣé ìbọ́ba ṣe ṣe lálẹ́ Yorùbá nìyí kọ́ba alẹ́ Yorùbá kó yà á mọ̀ forí balẹ̀ fọ́ba mìíràn nígbà yẹn bàbá rẹ̀ ṣé bọ́n ṣe ṣe nìyí ìwọ ìyẹn tó ń sọ̀rọ̀ sí abẹ́ fọ́nrán lẹ́ẹ̀kan sí ìyẹn lólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ìbéèrè mo béèrè rẹ ni ṣé nígbà yẹn bàbá rẹ̀ ṣé bọ́n ṣe nìyí ṣé mọ̀ yìí bẹ́ẹ̀nìyàn bá tara rẹ̀ lọ́pọ̀ máa ríra bó mọ̀ dọ̀ wọ́n o bí ṣe ọ̀rọ̀ náà ní ti rí ni o ìwọ ó tó kù síbẹ̀ ìtọ́jà tó ń wo fọ́nrán ó kù. Yes sir. Alàgbà ẹ mọ̀ káàbọ̀. Yes sir. Ó yá ẹ ti wà àmì ẹ ti wà lórí ètò báyìí mo ní kí ká gbọ́rọ̀ lẹ́nu tí ní ká tó wọn lọ. Tẹ́rí ààrin ọba nílẹ̀ Yorùbá náà wọ́n kàn dọ́gbọ́n mú ara àwọn olóṣèlú àwọn náà ni ọ̀sọ́ba lé wa lórí ilẹ̀ Yorùbá. Tẹ́rí ọba ti di òṣèlú láì nílẹ̀ Yorùbá. Ọba wọ́n ti sọ di òṣèlú ilẹ̀ Yorùbá torí wípé àwọn tó yẹ kí wọ́n wà nípò ọba àwọn tó ní wà nípò ọba lọ́dà nílẹ̀ Yorùbá.
Ṣé ẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ ọba tó wà nílẹ̀ Yorùbá ní ìṣe yìí, ẹ ń pé púpọ̀ nínú wọn àti lóyìnbó ní ẹjẹ́ mú wọn wá. Àti lóyìnbó, èyí náà ni wọ́n ti mú pípọ̀ wọn wá pípọ̀ ọba tó wà nílẹ̀ Yorùbá báyìí. Ọjà náà, ṣé nílẹ̀ Yorùbá ṣe tóbi tó? Ṣé kò jọ ọmọ Yorùbá tó lọ́pọ̀lọ́ tó máa àdúgbò ládùúgbò gbòòrò náà tí wọn ọ̀gbọ́n fi kẹ̀kẹ́ jẹ́ wà nínú ilẹ̀ Yorùbá? Bí ìlú yẹn ṣe tóbi tó ọ̀tẹ́ni tó lọ́pọ̀lọ́ àtijọba. Débi wípé àwọn tí a ti wà nínú òyìnbó ẹlòmíì ti lọ 30 years 30 something ẹwà mú wáyé ẹwà àtijọba. Ẹ dákun bóòlù táwọn ilé òsì ìgbàgbọ́ òye wọn mọ́. Òsì ìgbàgbọ́ tó yẹ wọn mọ́ tó ní pé bá a ti wọ̀ lóyìnbó yẹn àwọn tí ẹ ti gbàgbé pé bóyá àkẹ́kẹ́ tí ń jẹ́ pé bóyá àta Yorùbá pàkẹ́kẹ́ mọ́. Tó bá jẹ́lẹ̀ ní àwọn bíi àwọn Yorùbá tí wọ́n wà nínú òyìnbó káàkiri táwọn sọ̀rọ̀ pé àmì bẹ́ẹ̀ àmì gbàgbé àtàwọ̀ bàjẹ́. Irú àwọn yẹn iná ni wọ́n lè mú tí wọ́n lè lọ ìjọba sí ilé tí wọ́n sì ti ẹ̀tọ́ kọ wọn tí wọ́n ò ní gbàgbé àta wọn. Kèé táwọn tó ṣe pé jígbónò ni wọ́n ṣe káàkiri ìlú òyìnbó ní gbogbo ìpèsè àṣẹ wọn máa jẹ́ pípẹ́ wọn kẹ lò yóò ní yàrá kẹ̀kẹ́ fún gbogbo ìpèsè àṣẹ rẹ̀ tó lóòótọ́ lòdùrú títí tí ọdún tó ti lọ jọba nílé. Ẹ dákun nígbà yẹn fi jọba tán kí ni ẹ̀fẹ́ ìpè yóò ṣe? Màmá àti máa fọwọ́ jọ lòun máa mọ̀ ọ́sàn. Kódà bí ọmọ ọdún kan bá ní òun ó gbé owó tó owó tó kọ́ ọmọ ìjọba lẹ̀ fún òun ọlọ́dọ̀ ọmọ ìjọba lẹ̀ fún òun tadé lórí. Yọ ọmọ ìjọba lẹ̀ fún. Tọ́ba tó ń pé ọba ní ìgbésẹ̀ tá a lè gbé kìí ṣe ìlú ẹ̀jẹ̀ nìkan. Tí a mọ̀ tó lè máa tẹnu náà ogun kìíní yìí, ètò ọba tẹ̀lé ní ṣéètì kan lẹ́ Yorùbá, gbogbo lẹ́ Yorùbá ló dé bá. Gbogbo lẹ́ Yorùbá ni ló dé bá. Torí wípé wọ́n ná bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ̀. Tó bá nígbèsẹ̀ tá a lè gbé, àwọn jẹ́ bá jẹ́ ọmọ ẹ̀jẹ̀, tó bá tó wípé àwọn náà gbé wa bẹ́ẹ̀ ní ìdìbò bá ní ìgbésẹ̀ tá a lè gbé tó ní àwọn àgbààgbà kan tí wọ́n lè ké sí. Kí wọ́n bá wa bèèrè lọ́wọ́ ọba yìí wípé kí ló fà tó fi lè lọ náà jọba lẹ́fún ọba bí rẹ̀. Àti wípé àwọn bá náà jọba lẹ́fún yìí àwọn ọ̀kára wọn tó wà náà. Ó dá lẹ́rù gbàtọ́ba yẹn tó dé bẹ́ẹ̀ bàbá mi ẹ̀dákun gbọ́ mi lòbá tí bá gbọ́ mi ẹ̀dákun ẹgbọ́ mi yé dáadáa. Nígbà tó tiẹ̀ tó wá dé bẹ́ẹ̀ tán. Àwọn ọmọ ọlọ́run yẹn wọ́n tún wọ́n sọ pé báwa ti máa ṣe ń lu wa lu wo báwa ti ń ṣe ń lu wa rẹ o báwa ti ń ṣe ń lu wa rẹ o wọ́n wá ń la ìyá wa lẹ́nu Yorùbá yóò kú pé àwọn òfin tẹ́gbẹ́ wa wípé gbogbo lẹ́nu Yorùbá yóò kú àlẹ́tọ̀ láti máa rábà bàbá wọn láti máa jẹ àpẹẹrẹ àwọn fáwọn tó fi jù wá lọ. Iná ni jáde lẹ́nu wọn ti wà. Tí èyí bá ṣe wípé kò dáa. Ọlọ́ọ̀bá gbọ́ mo fẹ́ jọba ìṣẹ̀lẹ̀ mo fẹ́ jọba. Hello, alàgbà kẹ́yọ̀ mọ bá ṣe ń ṣe lórí ìkànnì yìí àìṣépè. Táwọn ará bíbà yìí tí wọ́n fẹ́ báyé rẹ̀ Yorùbá jẹ́ tẹ́lẹ̀ nítorí ọ̀rọ̀. Wọ́n fẹ́ báyé rẹ̀ Yorùbá jẹ́ tẹ́lẹ̀. Àbí ṣé wọ́n fẹ́ lọ máa fi àpẹẹrẹ ẹ̀fẹ́ ẹran bóyá tẹ̀lé ẹ̀jọ́ tó jọ wà láàrin wọn fẹ́ bóyá wọ́n ti jọ bára wọn sọ̀rọ̀ látẹ̀yìnlẹ̀ ilé wípé ìtàwọn ọmọ yìí ń jáwọ́ léyìí o ẹ dákun afẹ́kẹ́ wa ṣe báyìí afẹ́kẹ́ wa kẹ́ wa máa kí wa. Kẹwàá máa kí wá kí wípé táwọn ọmọ yín bá rí ní báyìí fẹ́ ṣe báyìí sí wa. Wọ́n fi máa kàwà kó gẹ́gẹ́ náà kò sí ní kí wípé nípa ọ̀rọ̀ táwọn fẹ́ kó lu Nàìjíríà tí wọ́n ń jà sí yìí. Kìíní yóò fi fẹ́ máa wíìkì agbára wọn. Kí èsè gbogbo plan yẹ iná ni wọ́n plan báyẹ.
all right. Ìyẹn ò sì ti tọ́ka wa dá. Ẹ ló kà. Mo ń gbọ́ yín, ẹ tètè bá mi random, táìmù ti lọ. Ìyẹn ò sì ti tọ́ka àwa ò ṣe wá Nàìjíríà gbogbo àwọn gánàgà àdábà yìí iná láti ní àṣewá Nàìjíríà mọ́. Tọ́lá wọn tá a fi ń so lórí ilẹ̀ Yorùbá ọ̀tá wa ni wọ́n alábọ̀dé ni wọ́n wọ̀ ẹ̀sẹ̀ yẹn rẹ̀. Wọ́n ẹ̀sẹ̀ yẹn rẹ̀. Ẹ pẹ̀lẹ́, ẹ lọ mú mi. Gbọ́dọ̀ tètè gbára wa kó omi wá Nàìjíríà yẹn. Torí náà bá tètè kó omi wá Nàìjíríà, àwọn ará bíbà yìí wọ́n bá yà wà náà Yorùbá jẹ́. Nítorí tara wọn nìkan. Ìjàlọ́ba alẹ́ yìí kò lè lọ, ó lè lọ ọ̀dọ̀ ẹ̀mí àlọ́rin, tó bá lẹ yígbò, ó lọ máa jọba lẹ́fẹ̀ẹ́ ẹ̀mí àlọ́rin, tó lè ṣẹlẹ̀. All right. Irú ló lè ṣẹlẹ̀ náà. All right. Àwọn tí wá láàbù. Ẹ jẹ́ tún gbé ìpè yìí o. Hello sir. Yes sir. Ẹ káàbọ̀ sir. Mo wà lórí ètò báyìí sir. Ẹ ra sir. Yes sir. Yes sir. Àmín. Àmín. Ọgbọ́n ló la máa fi tù. Ṣé rí èyí tí mo fẹ́ onímọ̀ tó ti bẹ̀rẹ̀ wá ń gbọ́ ní ọ̀sán tó lọ sọ́kà lẹ́sàn. Yẹn ni program tó lọ lọ́wọ́ sí àná. Bẹ́ẹ̀ ni sà. Mo máa wá pẹ́ sọ̀rọ̀ ó sọ́kọ̀ kọjá ń pè é. Ẹ bá lo ọ̀rọ̀ tó tẹ òsírọ́ ń bẹ̀. Wọ́n ní ẹ̀kúnkún ẹgbẹ́ wọ́. Ó ní òkè lẹ́wọ̀ ìwòsàlẹ̀. Ṣébí ìsàlẹ̀ ló mórí wọ́ àbí ìsàlẹ̀ ló mórí wọ́? Bẹ́ẹ̀ni. Ìsàlẹ̀ mórí wọ́ bàbá. Gbogbo nǹkan wọ̀nyí tó ń ṣe bá yóò báyìí. Mo rò sọ́kọ̀ mi nígbà tó ló lò. Ṣé kì í ṣe àbí èkó ni? Lórí gbogbo ẹ̀ òkè ẹ̀ka lórí. Àmúra òjò ìjà àbẹ̀rù tí ò jọba. Oníkálukú kan ló sọ sí ẹ̀kọ́ sáìtẹ̀ tó tọ́ ẹ̀kọ́ pàtàkì mọ́ra. Kí ló dé? Ẹ sọ̀rọ̀ pé lẹ́ẹ̀kan pé akásẹ̀ ní ọ̀ọ́ni ọ̀gbìn ìpẹ́ wá ọ̀dà jáde kálọ̀ lọ́ba kan bẹ̀rẹ̀ wájú ẹ̀ tó lọ bóyá ó ní kàtọ́ tó ẹni bá tó sọ̀tà náà ó ṣe gbogbo ẹ̀. Àtẹ̀lé ṣe ìwé àwa ìwé. Adẹ́gbọ̀n tó fi yìí ó ní ìdí ní ọba máa ń fi orí bíbẹ́ ṣe ìdí gbogbo rẹ̀ jẹ. Ṣùgbọ́n ìgbà tó bá ti di wípé bàbá wa lówó lọ́wọ́ sọ́njọ́ sí ìdánilẹ̀ ìtàlẹ́ lọ́wọ́. Tó àwọn náà tẹ̀lé kéré sí ẹ̀ka ìdìbò àwọn náà ti mọ nǹkan tó ń lọ. Wípé káká táàdọ̀ balẹ̀ fún ìjàmbálẹ̀ tó bá yọ náà ṣe sọ̀rọ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Kéèyàn fẹ́lẹ̀ ń tẹ̀lé sí jàmbá. Kí ló wá ń ṣẹlẹ̀ lóde? Kí ló dẹ̀ ń ṣẹlẹ̀? Kí ló sọ? Owó ní ìjọba ìjẹ́kẹ́ ojúkòkòrò. Èmi ni mo fẹ́ dà báyìí. Ọba kan lo mọ́tò pẹ̀lú náà méjì tó kọ́lé mẹ́wàá ìdúró fẹ́ kọ́lé mẹ́ẹ̀ẹ́dógún kí ìwọ la bá gbé lọ gbogbo kìíní wọn. Ẹni tó kù wá òun tó ń tu ní ìwà báyìí wọ́n bí mọ ọmọ wọn náà dẹ̀ wú òwò ó dẹ̀ rí àti wọ́n ṣe. Nígbà táwọn ọmọ rẹ̀ bá dàgbà wọ́n bá wá ń ṣe ládàá jábàjàbà káàkiri wọ́n ti gbàgbé wípé olúwa sọ wípé èmi yóò bẹ ẹ̀ṣẹ̀ bábá wò ní ara ọdún. Láti ìrántí ilé ìrànkẹrì ní ìrànkẹrì àbí ìrànkẹrì. Kò sí ìkàtí ìrànkẹrì sí ìpèrò. Ẹ jẹ́ ká máa wo ọ̀pọ̀ iwájú tó ní ìpẹ́ ìpèrò. Láti ìrántí ní ọ̀rọ̀ ìtàn ní lọ́jọ́ iwájú. Kò sí ìtàn òde parẹ́. Àwọn kan lọ ń gbé àwòrán jáde níbi ìtàn ayé àtijọ́ ẹ̀rí lórí wọ́n tàbí ẹ̀rí lórí ìtàn àti àlejò tó ti ẹwẹ́ ti jáde. Ẹni jọ mẹ́ta ní ẹni tó jẹ pẹ́sidẹ́ntì nílùú yìí lọ́dọ̀ wá bí ìṣúná lókù ìjẹta àbí ìjẹ́ ìlọ́gbọ̀n ni wọ́n ṣe ìsìnkú ẹ̀. Wọ́n ṣe sọ̀rọ̀ sáà gbogbo nǹkan tí bàbá yẹn ṣe. Bàbá yẹn kú ilé tó ń gbé ẹ̀bá rí ilé tó ń gbé ẹ̀tọ́ tó ṣe kìí pẹ́sidẹ́ntì lórí. Ẹni pẹ́sidẹ́ntì ló gbé sí ilé bí ìgbà gbọ́dọ̀ bá sọ pé àbà táwọn bàbá wa ń kọ́ láyé àtijọ́. Títí bàbá yẹn fi kú kò nílé. Pé ó lọ kọ́lé rẹ̀ tẹ̀tẹ̀ tó sì kò sọ pé òun lè ilé ìgbọ́.
ṣé bó lọ sí báyìí kí ló ń lọ àwọn ọmọ ẹ̀yìn ọ̀wọ́ yanjú náà ọmọ ẹ̀ wà náà tó sọ̀rọ̀ nígbà tí ti òkú ẹ̀ ọmọ ẹ̀ wà náà tó sọ̀rọ̀ ó dẹ̀ sọ dára dídẹ̀ wá tẹ̀ ṣọ́ ọmọ tẹ̀ lọ́dọ́ ọmọ ló wá sọ̀rọ̀ nípa bàbá yìí ó sọ̀rọ̀ nípa bàbá yìí àwọn nǹkan tí wọ́n bá nìyẹn tó bá jẹ́ nǹkan burúkú kan tí wọ́n bá ní kí ó lè jẹ́ màá máa sọ ó máa yí bàbá kí ṣe bàbá ẹ̀ bàbá tó bí bàbá ẹ̀ olówó sọ̀rọ̀ tó ń sọ bàbá tó bí bàbá ẹ̀ ìtàwọn bá lọ bàbá tó bí bàbá àwọn ó ṣe ṣe táwọn ó ṣe kọ́ tó ń sọ fáwọn. wá wo ìlú nìyẹn pẹ́sidẹ́ǹtì ìbílẹ̀ ìdè òun náà sọ̀rọ̀ nípa yorùbá yìí òun sọ̀rọ̀ báyìí. kí ló ìtọ́jú ìbílẹ̀ ti tó ṣe ẹ̀fẹ́ wọlé sí tó ṣe ẹ̀fẹ́ tó ààyè ní Trump wọn náà wà ń bẹ̀ ọ̀gá náà wà ń bẹ̀ ìyàwó wọn kò gbọ́n náà kú bẹ̀ àbí òye yín nìsín náà wọ́n ọ̀dọ́ tí wá ọdún ṣe wá ń bá àjùlọ àwa ìta ó yẹ ká fi ìdènú láti ẹ̀dúnkù ká orí ọ̀nà táwọn àgbà nílẹ̀ Yorùbá táwọn àgbà tá lè tọ́ gbogbo làgbà wà káyà lè sọ pé àgbà nílẹ̀ Yorùbá o àgbàkà tẹ́ tọ́ka sí ní ọ̀pẹ́ òkè olóhùn tó lè tọwọ́ sọ́ọ̀tà yìí ẹ̀wọ̀n gbogbo bàtíyàwó tó pọ̀ náà ti pẹ̀lú àwọn ẹ̀wọ̀n kan wà náà oúnjẹ gbogbo ẹ̀wọ̀n lù ní apájọ ilẹ̀ Yorùbá wọn mẹ́rin nọ́mbà 1 àkọ́kọ́ àwọn ọkùnrin àwọn Haúsá pé ọ̀dọ́ wọn tòmátò wọn láti wọn máa rí bí ọ̀dọ́ ọmọ abẹ́lẹ́ nítàn nígbà gbogbo ẹ̀rọ àwọn èèyàn wá tí wọ́n kó àwọn arábí àwọn ọmọ òkú wá lọ àwọn síbẹ̀ alótó bá lọ sókè tó bá lọ síṣẹ́ báwo ló yọ̀ sí wáyé. àwọn fẹ́ẹ́ lọ sókè tó bá lọ síṣẹ́ kókó nǹkan wọ̀nyí ti dà ọlọ́kùnrin lọ́kùnrin tiẹ̀ yéèyàn kó àti ẹ̀ tí gbogbo ẹ̀ yẹ̀dú sí kò tiẹ̀ láyé. ṣùgbọ́n parí káyọ̀ ọ̀rọ̀ mi ni wípé èyí á dúpẹ́ lọ́wọ́ èyí tẹ́ ń bá wa gbé ètò jáde àbí gbọ́ ìtòsí ìṣẹ̀lẹ̀ wọ̀nyí gbọ́dọ̀ wá bí ìṣẹ̀lẹ̀ ìpínlẹ̀ Amẹ́ríkà níbí ìtọ́jú ìṣìlú wa òṣèré ọ̀fẹ́sà mẹ́rin lẹ́nu orí ìlú Nàìjíríà orí iṣu tuntun náà láti yìí. ẹ̀wọ̀n yẹn irú yẹn náà kọ́ títí àwọn ìjọba wa wá síbí ìṣòro ní gbogbo nǹkan tó ń lọ àwọn tó lọ ń ṣèlú wa náà wọ́n ń wá síbí ìwọ̀nyí wọ́n dẹ̀ ìbọn ṣe ń ṣe ìlú lórí ìbọn ṣe ń ṣe ètò wọn bí nígbà tó bá padà délé àwọn fẹ́ ṣe kó wọ́n bá yá máàkì owó ìrí yẹn wọ́n tẹ̀ fún ìyẹn wá fún sápò tí wọ́n kò ní ṣe pẹ̀lú. nítorí àgbọ̀n yẹn wọn ò ní ṣe ìkan yẹn wọ́n dẹ̀ ti gbé kiri wọn ti gbé kiri ẹ̀ jáde gbà owó yẹn ti yá máàkì kiri nǹkan bá tó bá wà ní ibi owó yìí tó parí tó ti yà lọ́wọ́ tó parí. ẹ ṣe wọ́n fà ṣe títì náà owó ẹ̀wọ̀n mẹ́tọ́ wọ́n ṣe títì wọn ní owó ní ẹ̀fì ṣe títì yìí àwọn tó ní ká ṣe láàrùn wọn tó lówó ẹ̀ lọ́wọ́ títì òní ṣe wọ́n lẹ̀ tó pọ́sìlì òní ṣe wọ́n ti ṣe. tó bí ẹ sọ ní wípé kí tún bẹ́ẹ̀ gbé ìgbàgbẹ́rù ṣe ọ̀dọ̀ àwọn láyé orí àti ìfẹ́sọ̀kọ́ lórí ètò ẹ̀kọ́ lẹ̀ ṣe lọ́wọ́. no méjèèjì ni ẹ̀ẹ́dẹ̀gbẹ́nu kan méjèèjì ni sà. èmi kan máa bẹ gbogbo àwọn tó wà ní ọ̀rọ̀ ìjọba ní ọdún sọ̀tà ó ti káàdì tiẹ̀ kàkẹ́ ṣe bí ọ̀tún ìjọ pé kóòtù ń báyìí bí. bẹ́ẹ̀ni ọjọ́ mọ́ndé. bí ọ̀tún wà ní bí ọjọ́ bẹ́ẹ̀ ìtàgé ọjọ́ ti tẹ́ pọ̀ ẹ máa wo ọmọ ìpè Tolúwa ni ó ṣe Tolúwa ni ó ṣe náà ìdìbò ní ìlú ìjẹ pàápàá jùlọ ní ìlú àtúntàbà fẹ́ràn òkùnjẹ pàápàá jùlọ ọ̀gá wa tó jẹ́ mákindé tó jẹ́ gómìnà tó bá fẹ́ràn òkùnjẹ tó mọ ìkọ̀sí ìkọ́jẹ́ mọ̀ pé òtítọ́ ni wọ́n gbọ́dọ̀ ṣe tó dẹ̀ fi àwọn ẹ̀dẹ́ ilé ọ̀pá lórí wọn látàrí àbí òṣè wọn jẹ́ ìbọn àwọn tó kú àti ìgbà pé lóòótọ́ ni àwọn tó kú bàbá ẹ̀jẹ̀ má bínú àwọn tó kú wọ̀nyẹn àwọn ọmọ tó kú ẹ̀jẹ̀ bá wa sọ fún wọn tẹ̀gbé líìsì orúkọ àwọn ọmọ òwe kan gbé gbogbo ẹ̀ jáde àwọn òbí tó bí wọn kan gbé wọn jáde gbogbo àwọn tọrọ yìí gẹ́gẹ́ fún wa àwọn kó má ṣe ìgbẹ́kẹ̀lé àwọn tó tẹ̀sí kékeré kan ṣe mí láti jẹ́ ìtura pé ìlú yìí pẹ́sidẹ̀ntì ìlú máa bá ti lọ sí tọrọ yìí ṣẹlẹ̀ láti lọ síbẹ̀ àti lọ fún nǹkan tó ṣe láti lọ láti pé gbogbo àwọn gbogbo bíṣọ̀ ọmọ ẹ̀ wọn ti jáde láti pé bíṣọ̀ wọn jáde orúkọ ìyá wọn orúkọ bàbá orúkọ ọmọ gbogbo ẹ̀ ní wọ́n ti pé gbogbo wọn jáde káfá láti mọ gbogbo àwọn tàbí fáìlì ẹ̀ àríwọ̀n àríwọ̀n lórí ìkíní ẹ̀wọ̀n dẹ̀ sẹ́ni bíṣọ̀ ìbẹ̀rẹ̀ ìjẹ́ káwá ó rí. àwa náà ti ń béèrè lọ́wọ́ ìjọba àárí kankan kọ́ bá kó wọn jáde ká mọ tó ń ṣẹlẹ̀. ìyẹn gan-an ni kókó tó bá wa gbé bíṣọ̀ wọn jáde kọ́nà orúkọ gbogbo wọn pátápátá
àwọn èèyàn sì ṣe láti ràn wọ́n lọ́wọ́ àwọn òbí wọlé wọ́n bẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn òbí báwo ni nǹkan wọ̀nyí ṣe ṣẹlẹ̀ ìyẹn ló ń pè ní ìwádìí ẹ̀kọ́ lọ sí ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ́ mọ́lẹ̀ ìwádìí ìwọ ẹ̀yà wọlé wá ń ṣe àbí báwo ni ẹ ti máa ṣe oṣù kẹfà dáhùn orí máa di bí àwọn tó fẹ́ ṣe wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti rà kára tó bẹ̀rẹ̀ fún afẹ́kùn ẹ̀sùn àwọn bẹ̀rẹ̀ tó fẹ́ dọ́ ilé ilé ọdún bá ọdún lé yàgbọ̀ tó fẹ́ ṣe bára ẹ̀sùn tó bá lọ fún ìyàn lóúnjẹ tó jẹ àbí tó lọ kú dànù àbí tó yẹ tó jẹ sí láìpẹ́ láti oúnjẹ tó jẹ aníwọ̀n tó fọ́ ìpè ẹnu tó fẹ́ ṣe èyí ó bẹ̀rẹ̀ gbogbo nǹkan ìpa ẹ̀lẹ́ Yorùbá ni ọlọ́yẹ̀ ìpàdà tó ti wá. Àmín. Ẹ ṣeun gan sà. Ẹ ṣé sà. Àmín sà. Àgbáyé àdálẹ́ sà. Ẹ ṣeun gan sà. Yes sir. Yes sir. Yes sir. Ẹ ṣé gan sà. Yes sir. Yes sir. Yes sir. Ó ga o. Ẹ gbọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ táwọn bàbá àwọn ìyá tí wọ́n ti ń pè wá sọ pé bàbá kan wá lọ kúnlẹ̀ sí òjọ́júmọ́ pé jagunjagun bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ pé iṣẹ́ ìgbàgbé tó ní pé ó yá dìde ọjọ́ yẹn àìbígbàdé yẹ gbogbo fíìmù bẹ́ẹ̀ ló ṣe jẹ́ ó yá dìde ó yá jókòó ó yá dìde ọba náà sì dìde náà pé sẹ́wọ́n ọba làwọn ọba náà jókòó wọn ò pé ara ẹ̀ náà rẹ̀ ebe yẹn kan ló fẹ́ rúfà àjọba bí jagun mọ́lú náà fi jẹ́ ní ebó rẹ̀ lẹ́yìn nǹkan tẹ́sán bó ṣe láwọn fi jọ yìí ni dáńbà sáwùyẹ náà wọ́n fi joyè kan lẹ́dẹ̀ náà gbà yẹn bàbá kábíyèsí náà ló fi wọ́n jọba àfi sùúrù Ọbásanjọ́ náà tó pèsè fáwọn ọba ó yá ẹ dìde ẹ jókòó náà ṣùgbọ́n bí gbogbo kìíní yìí ṣe ń lọ àwa tá a jẹ́ ọmọ Yorùbá àwa gbọ́dọ̀ mọ ogun náà ṣùgbọ́n because tá a bá lajúlẹ̀ tá a gba àwọn bàbá ẹ̀ láàyè kí wọ́n bà gbogbo nǹkan jẹ́ kí wọ́n bà àṣà wa jẹ́ torí àṣà wa ni wọ́n ń tọwọ́ bọ̀ lójú yìí èmi ò tí ì rí ibi tí ọba nílẹ̀ Yorùbá tí ó lọ mọ kúnlẹ̀ fọba ẹgbẹ́ èmi ò tí ì rí this is my first time tẹ́mi máa rí now àṣà wa ni wọ́n ń tọwọ́ bọ̀ lójú yìí àwọn ọmọ tí wọ́n wá ń bọ̀ náà tí wọ́n dá kan mọ̀ tó yẹ ká jẹ́ kí wọ́n mọ ojúlówó tí ń jẹ́ àṣà Yorùbá tán náà báwo bí nọ́bà tí ní torí pé wọ́n ti ráhùn bàbá kan tí wọ́n ń ṣe wọ́n ní mọ̀ wípé abomination ní nílẹ̀ Yorùbá ẹ̀yọ́ mọ̀ lú Ẹdẹ kódà pẹ̀lú ọ̀rọ̀ yìí ó yẹ kẹ́ ẹ lọ sáàfin kẹ́ ẹ lọ bí wọ́n kẹ́ ẹ lọ bí bàbá lẹ́rẹ̀ pé bàbá kí ló ṣẹlẹ̀ ìmọ̀ ọ̀rọ̀ àwọn àgbàgbà Yorùbá ó yẹ kí wọ́n dìde àṣà wa ló ń dìmẹ́rí díẹ̀ yìí ṣé bá ṣe wá lajúlẹ̀ rí tí gbogbo nǹkan wọn bàjẹ́ gẹ́gẹ́ bí ohun tí mo sọ síwájú tẹ́lẹ̀ èmi ò rí rí láyé ìgbà yẹn mo máa ń rò páwọn ọba pé Ọlọ́run ni wọ́n ni because ẹ lè rí wọn ń ta anyhow ọ̀wọ̀ yẹn wà respect yẹn wà fún wọn bọ́nsìn tó mọ respect ìdí náà ẹ̀tẹ́ fi lè rí jagunjagun bàbá Ọbásanjọ́ tó lè mọ pé sẹ́fà ọba kó yẹ dìde dúró ẹ jókòó ẹ dìde ẹ jókòó ìmí ìlàtún rí lónìí tí bàbá náà tó ń kúnlẹ̀ níwájú ọba tó jẹ́ ẹlẹgbẹ́ wọn now ìgbà tí gbogbo ẹ̀ bá wá ń rí báyìí wọ́n ń bàṣà jẹ́ wọ́n fẹ́ bà tí ń jẹ́ identity tiwa òun ni wọ́n fẹ́ bàjẹ́ yìí kò wá yẹ ká gbà ó yẹ kára àlù ó sọ̀rọ̀ ṣé wọ́n lè béèrè lọ́wọ́ àwọn kábíyèsí ni ó yẹ ká lè béèrè lọ́wọ́ wọn àwọn èyí tó bá ṣe tó bá kù díẹ̀ káàtó we should be able to act àkàn gbọ́dọ̀ dákẹ́ káwá bí ẹwọ́rú tí wọ́n kún àwọn ọmọ Yorùbá sí kílẹ̀ expect lọ́dọ̀ àwọn ẹ̀yà tó kù tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní gbẹ́nu tí wọ́n ń sọ̀rọ̀ sí wa ta ló fà àwọn ló fà èyàn ọmọ ìlú Ẹdẹ ó dọwọ́ yín o ṣẹ́mọ̀ pé ìlú yìí ni wọ́n ń dá ọdẹ Ẹdẹ oríṣèlú tèmi ṣùgbọ́n ìlú Yorùbá ni kí ni mo pè ìlú Yorùbá lẹ́dẹ torí táa dorí àṣà táa dorí gbogbo nǹkan kó lò táa wá sọ di nọ́mà
àwọn nǹkan tí ò nọ́mà tá a sọ di nọ́mà ẹ rántí wọ́n ní ẹni bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ẹ rántí pé láwọn ọmọ tẹ́ ń bílẹ̀ tí ń dàgbà identity yín ṣé kò ní rún ké tiwa àwa ń sọ tiwa ẹgbẹ́ ń gbé ìpè bá ṣe ń tẹ̀síwájú. hello. hello sir o ẹ̀ka lẹ́ o. yes sir ẹ̀ka lọ sir. ẹ̀ka kàrọ̀ o. yes sir. ẹ̀kú ètò. yes sir. ṣé mo ṣe wọlé ìgbìn náà ló ṣe mo bá ìfẹ́ yìí ṣe ló ń kí n dá sí. ẹ tẹ̀síwájú ó yá ẹ ti wà lórí ètò. ok sir. nígbà tó bá lọ bá nílẹ̀ Yorùbá irọ́ ni o kò sí ọjọ́ tó ní ọba nílẹ̀ Yorùbá mọ́. ṣé ní tí wàá ẹ máa bu àwọn ọba wa máa bu kínní tó ó tún wá gbà wọn láyé ìgbẹ́ làwọn ọ̀sán ẹ̀gbọ́n bá wọlé àti àgbà wọn sára pé wọ́n ti ẹ̀dí wọ́n lè fẹ́ di bàbá wọn yẹn tó ń fi ọba náà ká ìfẹ́ ìlú wọn gbé wọ́n lẹ̀. àbí ṣé ọba ju ọba lọ ọba tó dáadé ọba tó dáadé ní ọba lẹ́fẹ̀ẹ́ ọba ó kún lẹ́fẹ̀ẹ́ ní ọba tó dáadé torí gbèdí àwọn ẹ̀wọ́ sórí jáde láti ní àbájọ ẹgbẹ́ ló lè gbé aṣọ ọkọ̀ tẹ́lifọ̀ lórí ìbálẹ̀ sórí ẹ̀tọ́ ìyá àwọn èèyàn yẹn gbogbo ìwòlè ẹgbẹ́ tó wù èdè bí àwọn àpá ńláńlá wọn gbé ìdíje kùtà àwọn ẹni àwọn ilé gbé sórí náà lọ gbé sórí wọn kí ẹgbẹ́ tó lè gbé adéṣọ́rí àìjọba kó máa jáde káàkiri ìyẹn gbọ́dọ̀ kọ́ mọ̀ kó yí sọ́yà láàrin àwọn èèyàn wọn táwọn kára wọn fún èèyàn kó sọ́dún tó ti kékeré àwọn bàbá náà ni wọ́n ti péye tó lọ́wọ́ wọ́n ti ta ẹ̀tọ́ wọn. wọ́n dà lọ ọba máa lu jìbìtì pé òun tó yà tí wọ́n dẹ̀ lóṣù tó rẹ̀ pọ̀tẹ̀ káàkiri kí á owó yẹn dì wọ́n bá mú tọ́lọ̀ tì mọ́lé ṣé ó bọ́jú mù ẹ̀yẹ́wò pé ìgbésẹ̀ sọ́lẹ̀ tó bẹ́ẹ̀ pé ọba tọjọ́ ṣé ó bẹ́ẹ̀ tó lè lọ tó àìkú lọ sí ilẹ̀ àwọn Haúsá àwọn Fúlàní kó ló máa gbẹ́ dìde ẹjọ́ kó tí wọ́n dá lóhùn ó ń gbé onídọ́wò wọ́n àti ìgbà wọ́n ẹ̀sùn ní owó olùdìbà gbogbo ilẹ̀ Yorùbá jẹ́ ṣẹ́ni tí àwọn gbogbo tí àwọn èèyàn tó jẹ́ àwọn ọmọ tó yẹ èké tó ń bá rí táwọn ọmọdé fún àwọn Yorùbá gbogbo tá a bá dé àwọn ọba ìfún àwọn táwọn ojú wọn kúrẹ̀ ẹ̀rí pé àwọn ọba ìròyìn yìí lọ pọ̀tọ́ láti mú wọn kúrẹ̀ táwọn tí àjọ padà àtẹ́tù tó tó ọmọ ẹ̀ má bínú ọ̀gá náà ẹ̀ má bínú ẹ̀rí pé tábà bí ẹ̀sẹ̀tì wọn tó lè ẹ̀sẹ̀tì ara wọn àwọn ẹ̀ máa ẹ̀sẹ̀tì wọn náà ìjọ ilẹ̀ gbọ́gbọ́ ọba àtòní gan ní tó dé kó àbálẹ̀ bá láàyè pé ní ẹgbẹ́ wọn tó ọba tó dé káàkiri lè gbọ́ pé wọ́n rí ọba àwọn Haúsá yẹn tí wọ́n rí ọjọ́ di pàtí pé wọ́n ń gbé tó wọ́n kíkọ́ kí wọ́n wá kí wọn oríkèé ló máa wà tó ní wọ́n rẹ̀ fẹ́ jàrá wọn nípa táwọn wá tó àgẹ́ ọkọ̀ tó wà bẹ́ẹ̀ pé ọba bẹ́ẹ̀ pọ̀ jù agboolé méjì péré wọn apara wọn lọ wá ọ̀dọ̀ gómìnà sọ̀rọ̀ wọn kú wọn kú wọn adé tó ní wọ́n ti gbé wọn sọ́gbà ọ̀dà gómìnà ọ̀dà rí tẹ́mọ̀ àwọn gọ́ọ̀mẹ̀ntì ó lẹ́bàá jù wọ́n lọ torí wọ́n ti gbéra wọn wọlé torí ẹwọ́ kú ìgbìmọ̀ tó fi wọn wọlé báyìí kú yìí mọ̀ pé ó ń túbọ̀ ṣe wọn ẹgbẹ́ kú yìí kò lè ṣe ọ̀nà àwọn ọgbà òbí gbé kú yìí lápẹjọba wọn but ọba tí wá tó lọ́wọ́ tí kú yìí fún wọn ẹgbẹ́ ìta ẹ̀tọ́ wọn tó jọba bẹ́ẹ̀ káyọ̀ lọ ó lẹ́bàá jọba Yorùbá lọ ọba kan ìsọ́kùn ti gbé ládùúgbò kan pé lágbára ìṣẹ̀lẹ̀ ọmọ wa kò tó bẹ́ẹ̀ tí wọ́n máa tó lágbègbè ọba ń gbé torí ó ṣẹlẹ̀ lójú rí pé nǹkan bí ọ̀rọ̀ ní ọmọ àtúntò ọ̀rọ̀ tó ní ẹni alága sọ pé ìgbésẹ̀ mọ́tò lẹ́yìn tó lójú mi ní kí wọ́n lọ sí ó sọ fọ́pá pé ìwọ ló gbé lórí ojú tó wà ń bẹ̀. ó lè dín dájú pé láàfin ọba onílọ̀ tó ṣe sí o ọba nígbà wọn yọ ojú ẹ̀kọ́ ọ̀pọ̀lọpàá kọ́ lọ́gbẹ́nu. ẹ̀mọ̀ àdìgbàlá ìjọba tó ní owó àwọn ọba ìjọ kó fira ojú pọ̀ ọ̀wọ̀ tọ́wọ́ máa tó káàkiri mathematics oge pàtàkì bí ọlọ́run bí iṣẹ́ tuntun jẹ láàrin ìgbẹ́ ilé wọn from there àwọn tó wà ní tòjá wúsá tó jẹ́ kúrò àlè kó ọ̀rẹ́ rẹ̀pẹ̀tì wọn a máa rẹ̀pẹ̀tì ẹ̀ẹ́dẹ́gbẹ̀tì wọn wọ́n ti pé àṣẹ wá tó gbé òkè wọn tó yẹlẹ̀ wọ́n lọ bò wọ́n fẹ́ sẹ́díkì ìjọba lọ nìyẹn so wọ́n ti ta ẹ̀tọ́ wọn àwọn afúnra àwọn adájọ́ ọmọ wọn la máa gbára wa kalẹ̀ rẹ̀sẹ̀tà fún wọn ó ti pọ̀ jù òun ló fà á sí àjọ àlọ́ tó ti pọ̀ jù fún wọn ẹ̀sẹ̀ jẹ́ ti pọ̀ jù táàbà fi ojú wọn kulẹ̀ ẹ má jà fojú wọn.
ti ń pọ̀ jù. ẹ má jà fojú wọn gbolẹ̀ ṣe gbọ́, ẹ má jà fojú wọn gbolẹ̀, ìyẹn ò ní dáa, ṣùgbọ́n ìgbésẹ̀ tó bá yẹ ká gbé ẹja gbé. ṣé ẹni ní ìgbà ní lókun bíi àwọn gbogbo ojú wọn yìí mo ti náà máa ní ìdájọ́ làkín wọn lọ pé ọba aládé amáṣọ wọn máa tọ́ bàbá àwọn ọmọ yìí òbí wọn kíláàsì ẹgbẹ́ ìdájọ́ kì í lù kí a máa tọ́ ìbáyìí kàró ṣẹ́ni ẹjọ́ ìgbà tó yẹ kó ní wọ́n fi ọwọ́ ìdí àtúndéré òbí náà tí wọ́n ti wá sí ẹ̀yẹ kò bójú wọn kò bójú mu kò bójú mu tó àti bẹ́ẹ̀ ni irú Ṣèyí Mákindé amóhùn ìyàwó ọba olórí ọba ilẹ̀ Yorùbá á ti ìyàwó ẹ̀kọ́ yìí ẹ̀wọ̀n ni wọ́n ti bu ọwọ́ lẹ̀ ṣé tó bọ́dù gan ti sàtọ́nù tó wọlé ìyàwó ẹ̀ ṣé gbọ́dọ̀ ìyàwó ọmọ yìí. Alright, ẹ ṣe ẹja tó fẹ́ lómi náà láyé ẹ ṣe gan ẹ ṣe gan yes sir yes sir ọgá ó sọ sí mi lẹ́nu ó kù yọ sí. ẹ má gbàgbé ọ̀rọ̀ méjì là ń gbé yẹ̀wò, ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìbéèrè táwọn aráàlú ń béèrè lórí ìṣẹ̀lẹ̀ ìlú Ìbàdàn wípé àwọn ọmọ ìyá wọn ń kọ́, kí lorúkọ àwọn ọmọ tí wọ́n pàdánù ẹ̀mí wọn, píkṣọ àwọn ọmọ yẹn dà. Àwọn ìbéèrè táwọn aráàlú ń béèrè nìyẹn, òtún ní ká máa béèrè lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Ilé ìwòsàn wo ni wọ́n kó wọn lọ? Àwọn dókítà wo ló sọ wípé wọ́n ti jọ́lọ̀ nípè? Gbogbo àwọn ìbéèrè yìí ló ń dúró là ń retí ìdáhùn fún, torí ìbéèrè táwọn èèyàn ń béèrè ní wípé àwọn ìyá tí wọ́n pàdánù àwọn ọmọ tá à ń pariwo ibo ni wọ́n wà. Píkṣọ àwọn ọmọ ẹ̀kọ́ yẹ kí ìjọba ó ti tó síta pẹ̀lú orúkọ pé ọmọ ilé ọmọ ọdún mélòó ni o, orúkọ ẹ̀rẹ́ o, ọmọ ilé ọmọ iye ọdún báyìí ni o, orúkọ ẹ̀rẹ́ o, ọmọ ilé lágbájá lórúkọ orúkọ ẹ̀rẹ́ o, ká ti rí gbogbo wọn kí wọ́n ti fọ̀rọ̀ wáwọn òbí lẹ́nu wíwò kí gómìnà ti lọ sí ìdílé wọn, bóyá wọ́n sì yànjàn lọ ni tí ó lè represent governor kí wọ́n lọ bá wọn kẹ́dùn kárójú wọn. Ọ̀pọ̀lọpọ̀ aráàlú náà láwọn fẹ́ ṣèrànlọ́wọ́ fún wọn, ṣùgbọ́n wọn dá wọn mọ̀ bó wà ní ìrànlọ́wọ́ ṣe fẹ́ jáde sí wọn. Eléyìí là ń bẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ kí wọ́n bá wa gbé ìgbésẹ̀ lórí. Ẹ sì mọ́ gbàgbé ẹ̀yẹ èèyàn, ẹ mọ́ gbàgbé Oríyọmí Hamzat, Queen Naomi àti principal Islamic High School, ẹ mọ́ gbàgbé wọn nínú àdúrà yín, ẹ mọ́ gbàgbé wọn nínú àdúrà yín. Níta rí náà rèé o, ta ní ẹ̀yẹ èèyàn gbogbo ọmọ Yorùbá eléyìí ò ṣeé dáwó pé ká tún mú wá fẹ́yìn èèyàn wa o, gẹ́gẹ́ bí ìlérí táwa ṣe pé lọ́dọ̀ tí wá bí pé gbogbo tá a bá rí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá àwọn ó gbìyànjú ká máa fi tó gbogbo ẹ̀yin èèyàn wa létí níbi gbogbo tẹ́ ẹ bá wà. Èyí tó jẹ́ tuntun tá a rí báyìí ó ní ọba aládé tó lọ dọ̀bálẹ̀ níwájú àbíkúnlẹ̀ jàre, wọn dọ̀bálẹ̀ wọ́n kúnlẹ̀ níwájú emir. Ó la wá ń gbé ọ̀ pé ṣé lè bójú mu, ṣé kìí ṣe àbùkù lélẹ́yìí jẹ́ fáwa ìran Yorùbá, ṣé kìí ṣe àṣà wa láwa ti sọ di gbá àsanwó yìí. Onígbà tẹ́ ta pẹ̀lú lórí wa tá ń pè ní bàbá wa tá a rí pé àmúyangàn ni wọ́n tó wá já wọn gan ni wọ́n wá fẹ́ra wọn wọ́lẹ̀ nígboro. Ìdí ni ẹ̀jẹ̀ fẹ́ra àwọn ẹ̀yà mi, ẹ bá rí wọn, ẹ bá rí nígbè tí wọ́n ṣe máa sọ̀rọ̀ sí wa. Àwọn olùfà àwọn bàbá ẹ̀ náà ló dálẹ̀, torí ẹ̀ gbogbo ọmọ Yorùbá ẹjẹ́ àdìdì dúró, àkókò ti tó láti dìde láti gbára wa kán tó ba gbogbo àṣà wa jẹ́ pátápátá, kí gbogbo ẹ̀ tó dojú ká tètè gbára wa. Ilẹ̀ Yorùbá òkúkú ní bàjẹ́, gbogbo ẹni tó bá sì dúró kó wọ́n balẹ̀ Yorùbá jẹ́, Ọlọ́run mọ bí ó ṣe ṣèdájọ́ ọmọ ilẹ̀ Yorùbá kan. Ìyẹn ni mo ní ká gbéyẹ̀wò táwa mọ̀ ní pé ẹni tó bá lóun fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ Ọlọ́run ní gbà fún. Bó ṣe lè kàn ṣe tó Ọlọ́run kì í ṣe kíni kò ní gbà fún gbogbo wọn lágbára wọn. Ilẹ̀ Yorùbá ò ní dàrú, eré ilẹ̀ Yorùbá máa dé, tó bá dé tán ẹ̀yin àtàwa wọn àdé fi wá ṣàwátì láṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ti darapọ̀ mọ́ wa lórí ètò, mo mọ̀ kí gbogbo yín pátápátá ni mo kílẹ̀ ọ̀rọ̀ tí bá ní mọ̀ ká wa Ọlọ́run lọ wákàtí kan ló sì ní dákọ̀ wa á ṣètò wà mí. Torí ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ti wà lórí ètò, ẹ̀yin tẹ́ comment, ẹ̀yin tẹ́ ti pè wá, ẹ̀yin tẹ́ share ètò, ẹ̀yin tẹ́ tó máa tún ètò ìwò gbogbo yín pátápátá gbogbo dúpẹ́ lọ́wọ́ yín. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Gbogbo àwọn àlùkò ọ̀kan ẹjẹ́ máa ń gbé ìgbésẹ̀, gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ ń bẹ lù
ẹ máa bá wa lọ sọ́dọ̀ bàbá kábíyèsí, ẹ máa bá wa, bóyá ti gbàgbé ojúṣe wa. I don't understand. Bóyá ti gbàgbéra ni kò yé mi. Ẹ lọ máa bá wa rán wọn létí, ẹ máa bá wa là wọ́n lọ́yẹ̀. Àwọn tó yẹ kán máa ṣe, kákàn máa dójú tì wá káàkiri. Eléyìí ò bójúmu. Ẹ máa sọ fún wọn. Ẹni ọ̀wọ̀ ni wọ́n, ká máa yẹpẹrẹ ara wọn káàkiri. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Lórí ọ̀rọ̀ ti Alhaji Oríyọmí Hamzat, Queen Naomi àti principal, ọjọ́ ajé tó ń bọ̀ lọ, ìyẹn ọjọ́ Monday on 13 ó ní wọ́n tún padà sí ilé ẹjọ́ tí adájọ́ ó sọ̀rọ̀ pé ṣé kí wọ́n gba béèlì wọn àbí kí wọ́n má gba béèlì wọn. Ọjọ́ Monday tó ń bọ̀ yìí ni wọ́n fi sí. Ṣùgbọ́n kó tó dìgbà yẹn, ẹ̀yin èèyàn wa, ẹja máa rántí wọn náà àdúrà lọ́jọ́ Monday tó ń bọ̀ yìí kí wọ́n lè fi wọ́n lẹ̀. Ilé wa rojú ọ̀nà wa rojú. Gbogbo ẹ̀ tẹ́tí dàpọ̀ mọ́ wa, mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ ṣeun náà. Mi ò ní jọra mi lójú wájú yín, torí tí ò bá sẹ́yìn kò sí ní ń yára rà. Orúkọ ẹ̀ ń wá ẹ̀ ń wò wá, òun náà ní ṣe ń wúwà wá náà lórí pé àwọn nǹkan tá a bá rí bí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ìlú wa ló ṣe ń wúwa lórí pé ká máa mú wá fẹ́yìn èèyàn wa. Ẹ ṣeun, ẹ kú àtìlẹ́yìn, ẹ kú gbogbo ìgbà. Lágbára Ọlọ́run, àtìlẹ́yìn Ọlọ́run kò ní fi ayé ẹ kọ̀ọ̀kan wa, kò ní fi sílẹ̀ láṣẹ Èdùmàrè. Lọ́dún yìí Ọlọ́run mọ̀ tì lẹ́yìn. Ẹ ṣeun o, mo dúpẹ́ gbogbo ìgbà. Ẹ ṣeun. Ibi tí a rí mọ́ lónìí rè lórí ètò ọ̀rọ̀ tó ń lọ láti iléeṣẹ́ Àràbà tẹlifíṣàn. Gbogbo ẹ̀yin tẹ́ wò wá, ẹ̀dẹ́ gbóyán, ẹ ṣeun. Ẹ̀yin tẹ́ jẹ́ gan ẹ̀rẹ́ jẹ́, ẹ kú àìbínú, ẹ ṣeun. Mo kí gbogbo yín o. Tó bá tún dìgbà míì, ó lè jọ́la, ó lè jọ́ tún la, bọ̀ tábàṣà ti rí nǹkan tí ẹ̀yin èèyàn wa tí a fẹ́ kẹ́ ẹ mọ̀ tó jẹ́ kó wọ̀ tí tó yẹ kẹ́ ẹ gbọ́ sí, àmọ́ gbìyànjú gbogbo ìgbà láti mọ̀ mú wa fún ẹ̀yin èèyàn wa. Ibi tá a rí mọ́ rèé fún ti tòní. Ìyẹn olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà níbikíbi tí ẹ̀ ti ń wò mí, ìyẹn mọ orílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn ọmọ Yorùbá àtàtà, bí fọ́nrán náà máa ṣe lọ náà mọ̀ nìyí o. ń gbọ́ ìmọ̀jẹ̀mẹ̀gbọ̀n ẹ̀ lákòókò, fọ́nrán náà ní ti rí ni, kí n kọ́mẹ̀tì sábẹ́ fọ́nrán, kí n share rẹ̀ káàkiri gbogbo àgbáyé, kí n like, kí n kọ́mẹ̀tì sábẹ́. Ìmọ̀ràn yín náà bá lè gbà lórí fọ́nrán àmúwá sórí ètò, kí n kọ́mẹ̀tì sábẹ́ fọ́nrán. Fáfàní yín tètè subscribe sórí ètò. Ìwọ ó ní kíní kan bí aago bẹ́ẹ̀ tán eléyìnbó pè ní notification bell. Ìmọ̀wọ́ tẹ̀ kí n kílíkì lórí rẹ̀, kí n hàn notification bell yín sílẹ̀. Ó ń láta yín lólobó lóòrèkóòrè tàbá tó ti mú fọ́nrán wá sórí ètò. Bí n ṣe like tó, bí n ṣe comment, bí n ṣe share, lágbára Ọlọ́run Elédùmarè, ẹ̀ á máa mọ́wọ́ yín sí rere. Ó mọ̀ yìí kí mi mú wá sórí ètò o, ó mọ̀ yìí kí mi mú wá sí ti gbọ̀yìn rè ni o. Bí bá tó ṣe lọ, màá jẹ́ kí a gbọ́.